fún ògòrè ènìyàn láyé ń bí ohun tó jọ mí lójú ni wípé èèyàn bí Ọ̀nàrẹ́bù Táíwò Ọdúnládé lèmi ò rí rí láwùjọ àwọn ọmọ adarí wurun. Látọjọ́ tí mo ti rìn mi ò sì bárò Ọ̀nàrẹ́bù yìí pàdé rí ohun tó jọ mí lójú ni kì í ṣòro àwàdà o. Kí ènìyàn kọ́mọdé mọ́ra kó kó àgbà mọ́ra irú rẹ̀ lèmi ò rí rí bó ṣe ń ṣe fún nílé bẹ́ẹ̀ ló ń ṣe fáwọn àlejò náà. Aláàánú ènìyàn ni tó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù dé góńgó ló jẹ́. Òní lọ́jọ́ ìbí rẹ̀ bàbá olóríire happy birthday to you kó o pẹ́ láyé o ní fàìsàn ló gbà. Aláṣẹ àti olùdarí Táíwò Ọdúnládé foundation ni mò ń kí o. Òkú oríire o ní gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀ bọ́ra. Ikú tó yáwó ò ní pẹ́ o sì ní dẹ́ni ẹ̀dá fẹ́tì ẹ̀kọ́ pé. Honorable Dr. Ọdúnládé Táíwò ni mò ń ké sí o. Ọmọ ẹgbẹ́ òṣèlú APC ló ń ṣe láàrin gbogbo Ilé Ifẹ̀. Òkú ayẹyẹ orí kádùn ọ̀pọ̀ rẹ̀ ló ń ṣe. O ní dẹ́ni àwátì. À ń dúró kó bá nífẹ̀ẹ́ Ọọ̀ni, à ń bẹ̀rẹ̀ kó bá nífẹ̀ẹ́ Oyè lágbo. Ẹni tó dúró kó bá nífẹ̀ẹ́ Ọ̀tólú, ẹni tó bẹ̀rẹ̀ kó bá nífẹ̀ẹ́ Ọọ̀ni ẹ̀bọ̀ra burúkú ló ború wọn láṣọ lọ. Òkè ọ̀rá ń bẹ nífẹ̀ẹ́ Ọ̀dáyé níbi tí bàbá wa gbé rọ̀ nílẹ̀. Ṣebí mẹ́jọ làgbàdo ètè ń bẹ lápá ọ̀tún, ṣebí mẹ́jọ làgbàdo ètè ń bẹ lókè Ọọ̀ni. Àgbàdo èdè mẹ́rìndínlógún ti ń bá Olúfẹ́ gbìmọ̀. Èmi kí wọ́n nífẹ̀ẹ́ Oyè lágbo. Ó di léèyàn rẹ tuntun mo ti mú wáyé ọmọ Aṣòrókò. Ọmọ arábẹ́jẹ̀ òwò rẹ̀ mú Aṣòrókò lójú ọmọ ọba tí ń jẹ́ Ṣòrókò. Àìkú tẹ́lí onífẹ̀ẹ́ Àkùrè. Ọmọ ọba tó nílẹ̀ dẹ́tẹ̀ omi, ọmọ aládé tó ní ṣẹ́ṣẹ́ fún. Ṣọ̀gbọ̀rọ̀kọ̀ ní ńlá nínú jẹ́ ọmọ Aṣòrókò. Ẹ ǹlẹ́ o, ọmọ Ajígbowó tí ń pẹ̀lú òmíràn lọ́lẹ́. Ọmọ olówó ẹ̀ṣẹ̀ báyé kówó sílẹ̀ tó gbòde orí gbọdún nílé bàbá tó bẹ̀yìn lọ́mọ. Àìkú tẹ́lí onífẹ̀ẹ́ Ọọ̀ni ọmọ aládé onífẹ̀ẹ́ Oyè lágbo. Ó ti ṣọdún èyí o ní mọ̀ṣì. Mẹ́gbọ́dọ̀ ọdún ní sẹ́pẹ́rúwé ojoojúmọ́ àlè lórí táǹgbẹ́ bọ́kẹ́rẹ́ ó lé. Òkè òkè ń tàṣà mébí lókèlókè lóṣù ń kọ́lé sí ibà ààrẹ ni tó ní o má lo kádàrú òde ọ̀run tá a kọ fẹ́ yóò jẹ gbá. Bá a sì rẹ́ ní àbùkù tó ní o má ṣe délẹ̀ kọ èlé ní kọ́ irú wọn ni kí wọ́n jì sínú òfin ìgbèkùn. Ó ti yẹ ẹ má lè kò ṣe é lé akọni ọmọ ní í ṣe. Olóríire ẹ̀dẹ́ ènìyàn ló jẹ́ ẹni à ń tì sí gbó tó tún ti rẹ̀ sójú ọ̀nà. Bí irú wọn bá pẹ́ méjì nínú ìlú ohun tó tẹ́ mi lójú ni ìlú àtùbà ìlú àtìtúṣẹ́. Àṣèyí ṣàmọ́dún bàbá ọdún ayọ̀lẹ̀ ó sì máa ṣe nínú owó nínú ọlá àìkú tí ń ṣe báàlì ọ̀rọ̀ ni ẹ ò ní fàìsàn lògbà. Bí wọ́n bá wá bí léèrè wípé ta lẹni tó ń kọrin ewì yìí ẹ jẹ́ kó yí wọn pa Aboluwaji yín ni. Nọ́mbà mi rèé. 08027345379. Nọ́mbà Aboluwaji rèé o. 08027345379. Happy birthday to you, Honorable Dr. Ọdúnládé Táíwò.